ọwọ́ àdìmúlà ó pẹ̀yà màrìjẹ́yà ó pẹ̀ kùn màrìjẹ́ kùn tó múrò ẹkùn wọ́ni ni. òdi o ẹkùn òkè. bẹ́ẹ̀ni àwọn ìgìrì òkè community development association pẹ̀lú gbogbo ọmọ ìkàrẹ́ àkókò ńlọ bá kábíyèsí ọwọ́ alẹ́ yọ. his royal majesty ọba adéfẹ́mi adélékè adégbètì adédọ́yìn fún ti ètò ìwúyè àti gbígba ọ̀pá àṣẹ coronation and presentation of staff of office as ọwọ́ alẹ́ of ìkàrẹ́ kingdom by his excellency arákùnrin rotimi akérèdọ́lù gómìnà ìpínlẹ̀ ondo on the 15th of May ìní ètò pàtàkì yìí máa wáyé ní ansarudin grammar school ìkàrẹ́ kábíyèsí o lásìkò tí ẹ dé yìí ìgbà ilé yóò máa rojú sí àwọn ilé yóò máa tòrò sí ìlọsíwájú àti ìdàgbàsókè yóò máa bá takọtabo tìwé tàgbà lónílé lálejò nílùú ìkàrẹ́ kábíyèsí ọ̀kan kókó kí àjànàkú ti mi gbó kìjikìji ó yẹ ẹ bá mi pè é káyé ó gbọ́. ọmọ ẹkùnrin tọrọ wá tọrọ ọmọ ẹkùnrin gan lórí ìtẹ́ bàbá rẹ̀ ẹlẹ́ran mẹ́ran so ìṣe àmẹ́kùn so. ó káre láyé ọba adéfẹ́mi adélékè adégbètì adédọ́yìn congratulations. ìbáyé o.